gbogbo yín gbogbo wa táwọn òra wa báyìí àtẹlómi tó tún máa wà alùsùnà ni wa ẹ má jẹ́ kẹ́ni kankan jágbà. ẹ má jẹ́ kẹ́ni kankan jágbà gbogbo wa pátá alùsùnà ni wa àtàwọn tó tún wò wá nílé àtàwọn tó wọ̀ bí tó ti wò wá alùsùnà gbogbo wa kíyàn kan má jágbà fáwọn la alùsùnà. olè nìyẹn. olè nìyẹn orúkọ gbogbo wa ìwọ fẹ́ máa dá jẹ. kò sínú afẹ́gbogójì gẹ́gẹ́ bí àwọn tó ti ṣáájú rí ti Musa abógójì ti Isa ọgbọ̀n náà ni ọgbọ̀n ó pọ̀ jù nìyẹn ṣọwárí téèyàn bá gbọ́ ọgbọ̀n yìí àbí 29 kò sí situ Shawwal kò sí ń bẹ̀ tọ́rọ́ Ọlọ́run ò sọ yìí pé ọgbọ̀n àti mẹ́fà Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ọlọ́run ò sọ pé ọgbọ̀n àti mẹ́fà. tẹ̀rẹ̀gì báàtù nìyẹn ẹ wí pé àwọn òyìnbó ló ṣe máikrófóònù tá à ń lò àkóyìnbó tó ṣe òyìnbó nìkan kọ́ ló ṣe mùsùlùmí ò ṣe àhújà India lẹni tó ṣe ló ń jẹ́ àhújà ẹ ń lo spíkà ẹ̀ India sì ní olóòṣà ni wọ́n ní wọ́n ṣe mùsùlùmí wà nù wọn o àmọ́ wọ́n ṣe mùsùlùmí bó sọ̀rọ̀ nísìnyí òní máikrófóònù la tò sẹ́nu yìí spíkà ẹ̀ àtò sí mọ́ṣáláṣí orúkọ ta ló wà lára ẹ̀ wọ́n máa ń pè àwọn olóòṣà yẹn kíní kan gbá ọkọ̀ ọmọọṣà sinmi ẹnu ẹ̀ níbi tó dúró dé mùsùlùmí ò ṣe kàn. àkọ́kọ́ Ramadan rẹ̀ ìgẹ̀ni àárín Ramadan àforíjì ní ìgbẹ̀yìn Ramadan àlìjánnà ni. sọ pé wọ́n ṣẹrú dọmọ ta ló ṣẹrú dọmọ ẹ̀ so aṣẹrú dọmọ tí wọ́n ń wí kó máa lọ tú sí ìtumọ̀ mi pé ẹrú ni wá tẹ́lẹ̀ wọ́n wá sọ wá dọmọ àìṣe ọmọ tẹ́lẹ̀ ẹrú náà ni wá ẹrú Ọlọ́run Allahu Akbar. gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa wa tó ṣe dáadáa sí wa yìí. gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa sí wa yìí. a tọrọ àdúrà fún wọn. tá a bá kírun tán. a ṣe àdúrà yẹn. a ṣàdúrà fún wọn bá ti ṣe é. àwọn míì tí wọ́n fẹ́ ṣe. ẹlòmíì tó fẹ́ ṣe. àmọ́ ó dà ní ọ̀yẹ́ pé tóun bá sì ní òun ó ṣe o. ó dà níyàn pé tóun bá sì ní òun ó ṣe o. Ọlọ́run ti gba àníyàn. a sì fún ládàá bẹ́ẹ̀. a sì fún ní ládàá pé o ti ṣe. ó fẹ́ ṣe ni. pé ó fẹ́ ṣe kò lágbára láti ṣe àmọ́ ti dà níyàn pé ó fẹ́ ṣe yóò gba ládàá pé ó ti ṣe. Ọlọ́run ó sì wá dà sí kálukú lápò. Ọlọ́run á wá dà sí kálukú wa náà lápò. kò ní mọ̀ nira. fẹ́ni kankan ló wà nímọ̀ nira. ọlá nẹ́bùwà Muhammad. ọlá ààyè yìí. ọlá fàájàhà. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin ayyaman ma'dudatin. ayyaman ma'dudatin. ó ní iye òǹkà ọjọ́ ọgbọ̀n ọjọ́ náà ni tí ó bá jẹ́ 29 30 ayyaman ma'dudatin.
kò sínú afẹ́gbogójì gẹ́gẹ́ bí àwọn tó ti ṣáájú rí ti Musa àbógójì ti Isa ọgbọ̀n náà ni ọgbọ̀n ó pọ̀ jù nìyẹn ṣọwárí téèyàn bá gbọ́ ọgbọ̀n yìí àbí 29 kò sí sítú Shawwal kò sí ń bẹ̀ tọ́rọ́ Ọlọ́run ò sọ yí pé ọgbọ̀n àti mẹ́fà Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ọlọ́run ò sọ pé ọgbọ̀n àti mẹ́fà. tẹ̀rìgì báàtù nìyẹn. Ọ́fíìsì wa lójú kòkòrò ní. tó o bá lè gba mẹ́fà. tó o bá lè gba mẹ́fà. kì í ṣe dandan ká wá mú i pé o ò tí gba mẹ́fà o ò tí kódà ẹlòmíì mú fàtí wá wípé àwẹ̀ ó já bóyá ima ala safarin ọ̀kánà maridon tí ó lè gbàwẹ̀ àwọn ni àwẹ̀ yẹn kó tó san ọ̀ràn yẹn ó kọ́kọ́ gbọ́dọ̀ san síta Shawwal kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ fẹ́ni tó bá jẹ́ sípòrì ní àjọ àbárẹ̀ òyà ẹlòmíì wá mú ní dandan pé kò tiẹ̀ tó san gbèsè tó jẹ o kọ́kọ́ gbọ́dọ̀ kan gba mẹ́fà yẹn náà kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. báwo lèèyàn ṣe ń yáwó tó wá rí èèyàn ní sísì ó ti wá nẹ́nu sísì yẹn ó kù bíi tọ́rọ́ ó tún wá jẹ gbèsè sísì kò wá ní pé kó kọ́kọ́ san gbèsè rẹ o kó tó mọ̀ pé òun abẹ́rẹ́ ni gbèsè yìí kò ì jẹun kò ì gbọ́ bùkátà tààrẹ̀ gbèsè lórí kọ́kọ́ máa lọ san. kò tí ì yanjú ààrẹ. kò tí ì yanjú ààrẹ. ó wá ní nǹkan tó bá ti rí o má yanjú ààrẹ rárá o. má yanjú ààrẹ rárá. gbèsè ni kọ́kọ́ máa san o. gbèsè ni kọ́kọ́ lọ san. Islam kọ́ nìyẹn. Islam kọ́ nìyẹn. nísà ní gbogbo apá ọ̀dọ̀ wa ń bì mẹ́sàbí Imam Málíkì là ń lò. gbogbo ọ̀dọ̀ apá wa lọ́dọ̀ wa ń bì báyìí mọ́sàbí Imam Málíkì là ń lò. mẹ́sàbí Imam Málíkì yẹn Imam Málíkì kì í ṣe sítú Shawwal. Imam Málíkì kì í gba mẹ́fà tó wà lẹ́yìn Ramadan tó jójúlówó yẹn nìkan ló máa ń gbà mọ́sí àbí ẹ̀ la sì ń tẹ̀lé. níbo ló ti wá rí ìwọ tó wà mọ́sí àbí ẹ̀ ó ṣe wá di dandan fún ẹ wípé gbèsè tó jẹ yẹn ó jẹ gbèsè méjì ìkan jọ̀ràn yẹn ìkan ó jẹ́ sàárà ọwọ́ ní sàárà ní kọ́kọ́ máa san oko tó san gbèsè òun èyí san rú yẹn fẹ́ni tó bá lè ṣe. fẹ́ni tó bá lè ṣe Ọlọ́run ó gbà á àdúrà tiwa ni pé ìta ń gbà lọ́wọ́ ọlọ́run jábá délẹ̀ láyọ̀. tó bá wá ń san gbèsè sàárà tí kú bá pankọ́ tí ó san gbèsè. tó bá wá lọ ń san gbèsè sàárà lọ́wọ́ tí kú bá lọ kọ́ tó lọ pankọ́ tí ó sì sì san tó jójú lówó. Ayyakumullah. ta ló fẹ́ bá a sán. a ní ó bá a sán. nípa bẹ́ẹ̀. nípa bẹ́ẹ̀. ibi tá a bá kéwú dé. ibi tá a bá kéwú dé. mo sọ tẹ́lẹ̀ pé àyà yìí
àwọn àyà yìí tó jẹ́ àyà Ramadan yìí òun láfi ṣe tìrì. àwa fẹ́ máa mú hadith tó júwe Islam lákòótán àwa máa mú hadith yẹn ní kọ̀ọ̀kan àwa bóyá Islam là ń ṣe ní àbá ń ṣe tara wa. ntọ́lọ́hún wí ni à ń ṣe ní tànà wí àwa ya ti wà lọ́tọ̀. pààyàn làwa kó sínú Islam. ṣé Islam yẹn Nábì sọ àwọn àdìsí tá n kà yìí tá a fẹ́ kà tó ń jẹ́ Islam ni àdìsí sọ Jibrilu ló wá ló ṣe àlàyé ẹ̀ fún Nábì àti gbogbo àwọn sallallahu alaihi wasallam. kò sáàyàn bẹ́ẹ̀. tó jẹ́ ọ̀ràn èèyàn tọ́lọ́hún. بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب سواد الشعر شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه وضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة تصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. أخبرني عن الإسلام. قال صدقت. kò sí pé Islam tó o bá ti ṣe léyìí ń bẹ o ẹ pa ni. Masha Allah. kò sí. tún wá nìṣó. قال صدقت فعجبنا له يسأله ويده قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه رسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. ìmánì nìyẹn. tàkọ́ àwọn fúkọ́ àwòdé wọ́n tú. ẹlẹ́ẹ̀kejì àwọn mutakallimun wọ́n dé wọ́n tú. bí tọ̀hún àkọ́kọ́ jẹ́ tí wọ́n tú yẹn láàrí mẹ́rin àbí rìn jù bẹ́ẹ̀ lọ pàápàá àmọ́ mẹ́rin ló gbajúmọ̀. mọ́sí àbí yẹn sáàrì fín nínú ẹ̀. Abu Hanifa Ṣáfì gbà lọ́dọ̀ Málìkì kò bú kò yapọ̀ ẹnu sí. Imam Hanbal òun náà gbà la Ṣáfì àti Málìkì. ó tún wá sọ fáwọn èèyàn pé
khuzu min haythu akhadha Malik ibi tí Malik ti mú ẹ lọ mú bẹ ibi tí Shafi ti mú ẹ náà lọ mú bẹ kò sọ pé dandan ẹ gbọ́dọ̀ gbà mí gbọ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé mi. wọ́n kó lánàá yẹn kalẹ̀ wọ́n ṣe gbogbo ẹni tí ó wà lọ tí ó sọ̀rọ̀ ọ̀run tí ó sọ̀rọ̀ hadith tí ó sọ̀rọ̀ kí ni a fi fíkìú ọ̀dọ̀ àwọn tí ó lọ rè inú wọn ni ìmáàmù Layth ní Egypt Masari ọlọ́run ti ẹ̀ bó ó fóun lówó ó ní owó tààrà àfáàsì ni àsìkò kan náà ló ń pẹ̀lú Málíkì ń lò kò sì ṣakọ sí Málíkì wípé òun lówó Málíkì náà ó sì bu wípé ẹ̀rí àwọn olówó ṣì àbáwọn olówó kíní níjọ́ mi Málíkì ó tún wá kọ lẹ́tà sí wípé àfíìdù alayna mimma afada alaykum inú tọ́lọ̀ ń fún yín tẹ́ tó níyì fi ránṣẹ́ sí mi náà yóò sì fi ránṣẹ́ sí wọn ọjà wọn yìí búra wọn èèyàn lọ bẹ́ẹ̀ á rí àwọn àfáà yẹn tó pọ̀ àfi wá bọ́ sórí ká tó lọ wá bọ́ sórí ilmul kalam ilmul kalam yìí àwọn kan jókòó tí òun náà àwọn mutakallimun ìbẹ̀lẹ̀ tí wọ́n ń sọ pé sífà wọ́n pín àwọn falasifa Yunan falasifa ni wọ́n bà máa wọ́n yìí dá sọ́rọ̀ ẹ̀ wọ́n lè sọ ń pọ̀ ọlọ́run o èyí tó bá dẹ̀ sọ ń pọ̀ ọlọ́run ìròrí wọn nìyẹn àwọn tó ń sọ nípa ọlọ́run yìí àti kíní àwọn yìí lò yẹn ẹni tó bá fẹ́ yà sọ́nà wọn odidi ẹ̀kọ́ kan nìyẹn lọ́tọ̀ àwọn tó yà sọ́rọ̀ wọn ni wọ́n ṣáájú gbogbo Europe gbogbo àwọn èbó tẹ̀ ń wò ẹ wí pé àwọn òyìnbó ló ṣe máikrófóònù tá à ń lò àkóyìnbó tó ṣe òyìnbó nìkan kọ́ ló ṣe mùsùlùmí ò ṣe àhújà India lẹni tó ṣe ló ń jẹ́ àhújà ẹ ń lo spíkà ẹ̀ India sì ní olóòṣà ni wọ́n yìí ṣe mùsùlùmí wà nù wọn o àmọ́ wọ́n yìí ṣe mùsùlùmí bó sọ̀rọ̀ nísìnyí oní máikrófóònù látò sẹ́nu yìí spíkà ẹ̀ àtò sí mọ́ṣáláṣí orúkọ ta ló wà lára ẹ̀ wọ́n máa ń pè àwọn olóòṣà yẹn kíní kan gbá ọ̀gbọ́n máa ṣe sinmi ẹnu ẹ̀ níbi tó dúró dé mùsùlùmí ò ṣe kan sọ pé mùsùlùmí ló ṣe léyìí o àwọn yẹn ìgbésí ayé tó rọrùn ni wọ́n wá fọ́mọnìyàn èyí tó máa nọrùn tó pariwo tí gbogbo ọ̀fun fẹ́ ha
wọ́n ṣe ní rọrùn fún ẹ ó gbé sẹ́nu ó rọra sọ̀rọ̀ ẹ àwọn èèyàn ó sì máa gbọ́. àwọn tó kọ́ irú nǹkan báyìí lọ́dọ̀ wọn tí wọ́n kọ́ Europe kí Europe tó di bàbàrà mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí yìí wọ́n yá bá ní báńkì. Akramakumullah. Top 10 Muslim scientists of all time. Top 10 scientists of all time kì í ṣe lásìkò wọn nìkan títí dásìkò tá à ń sọ̀rọ̀ yìí. Number one. Ibn Sina. Avicenna. Father of medicine and philosophy. Father of medicine and philosophy. Èkejì. 2. Al-Bayruni. Bayruni. Father of astronomy and mathematics. Títí di ìsìn kò sọ ní mathematics tó bá o àwọn ló gbé kalẹ̀. 3. Astronomy ó yàtọ̀ sí astrology. Astronomy à ń lọ sánmọ̀ à ń wo sánmọ̀ à ń ṣe gbogbo ìràwọ̀ bó ṣe ń rìn òun ni ẹ bá wájú ni ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n sì máa rí fáàsì. 3. Al-Khwarizmi. Father of algebra. ẹni tó gbé kalẹ̀ ni ẹ. 4. ẹlẹ́ẹ̀kẹrin. Al-Hasan bin al-Haytham. Father of kini. Optics and physics. lẹ́bàá Haytham níwájú. Tibbul ayn ọ̀rọ̀ ojú wọ́n yọ ojú báyìí wọ́n sì yọ wọ́n ó rí ojú ó lè gbé sọ́wọ́ wọ́n sì tún dá padà gbàm. ẹnìkan ó lọ mọ́sárì ó wá ṣe ojú ọlọ́run kò kẹ ọmọ márkàzì ni o dáwọ́rà ni wọ́n fún kó kúkú ṣe ojú níbí ló bá lọ sí hospital náà bá yọ ojú ẹ̀ lé lọ́wọ́ ó ló wá ojú báyìí lọ́wọ́ ojú kan rí kó fi rí tó yọ sí lọ́wọ́ wọ́n nígbà tán dẹ̀ ṣe tán ṣe kíní wọ́n kàn tún jù sóhun padà ó ní wọ́n ń dọ́kọ̀ wo sọ Haytham nìyẹn. 5. Jabir bin Hayyan. Father of alchemy and chemistry. Kimiya wa kimiya haditha. Chemistry. èèyàn dé secondary school tó kọ́ chemistry. Chemistry ni wọ́n ní ó sọ fún ẹ ìgbà irú kíní báyìí tẹ́ bá mú nílẹ̀ níjọ́ta nígbàtà wà ní school nígbàtà ọkọ̀ dé form 3 tá bẹ̀rẹ̀ chemistry tá lọ sí lab wọ́n practicalize nǹkan kan lójú wa wọ́n kàn bu kíní yẹn bí a mọ̀ báyìí wọ́n wá bù sínú omi ó wá sáré púrúrú ó kàn ṣe púù ó lànà bẹ́ẹ̀
irú nǹkan yẹn tó lànà yẹn wọ́n á sọ pé irú eléyìí wọ́n lè fi ṣe bọ́ǹbù irú eléyìí wọ́n lè fi ṣe ọta àbọn ó nìyẹn nìṣó. Number 6, Az-Zahrawi, Zamarawi pioneer of surgery. à ń láyàn níkùn wọ́n ń ṣọpẹ́ṣàn fún yẹn ẹni tó gbé kalẹ̀ nìyẹn tó là 7, ẹlẹ́ẹ̀keje Al-Idrisi, Ìdírísí father of geography and cartography. ẹ bá máa sọ̀rọ̀ nípa geography nípa ẹni tí ó là fún wa nìyẹn. Wa ilmu rasm al-khara'it. 8, Ibn Battuta, Ibn Battuta great explorer and traveler. Ibn Battuta yìí ọmọ Áfíríkà ń bí ni òun ló kọ́kọ́ rìn láti ibìkan débìkan tí ó máa wá sọ gbogbo ẹ̀ ló wá ń kọ́ kalẹ̀ ní pé tẹ bá délùú báyìí àwọn báyìí ló wà ń bẹ̀ tẹ bá délùú báyìí àwọn báyìí ló wà ń bẹ̀ tẹ bá délùú báyìí àwọn báyìí ló wà ń bẹ̀ Ibn Battuta ni. 9, ẹlẹ́ẹ̀kẹsàn-án Ibn Shatir, Ibn Shatir, Shatir also on astronomy and mathematics. mẹ́ta lòun kó jọ astronomy And mathematics Akramakumullah. so ẹlẹ́ẹ̀kẹjọ nìyẹn 10, ìkẹwàá àbíkẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn nìyẹn ìkẹwàá Ibn Khaldun, Ibn Khaldun father of sociology. sociology Ibn Khaldun mùkọ́dímà tíra ẹ̀ nìkan mùkọ́dímà kan odidi mùjáládù kan ni mùkọ́dímà kan ó ní mùkọ́dímà yẹn tẹ́lóyìn bá ti ní ó kò tí ẹ̀ ní bùkátà kó wá tíra tàríhù káàkiri torí ìdí ẹ̀ pọ̀ preface lásán nǹkan téèyàn wà kọ ní preface odidi mùjáládù kan gbáà ni òun lẹ́ máa fi ní ó wá sọ fún yín pé history ó tún ní falisafa tó ń jẹ́ falisafa tó tarikh Philosophy of history. bẹ́ẹ̀ ni Akramakumullah. tẹ́lómi bá ń pàtàn tó máa ń parí ẹ̀ ti máa pè ìrọ̀ líle ìtàn Yorùbá Òwu àwọn Òwu wọ́n ló Òwu la kọ́kọ́ dá bẹ́ẹ̀ bá dé Ifẹ̀ ẹ béèrè ṣé Òwu ṣé nu ara Ifẹ̀ gbà wípé Ifẹ̀ ni Òwu ni la kọ́kọ́ dá ṣé gbogbo àwọn òyìnbó náà gbà pé Òwu yẹn la kọ́kọ́ dá Akramakumullah. so mythology nìyẹn so irú bẹ́ẹ̀ yẹn ibi téèyàn ti máa mọ àwọn history kódà tẹ́lómi tó bá bù òun di ọmọ ọdún báyìí ó wà wò yí pé nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ó di báyìí ara àwọn tẹ́jìjọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́
àwọn yẹn tó wá ń bù yí pé o ti jù wọ́n lọ a wá béèrè pé kí ló fi ṣe kó tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yẹn oko ló ń ro ni iṣẹ́ ọwọ́ kan ló ń ṣe ni àbọ́jà a rí pé kò gba gbogbo irú nǹkan báyìí kọjá kódà gan bó bá wọ primary ọ̀sán ló ń lọ òun fàárọ̀ lọ lé kéwú primary school àárọ̀ òfin lọ lé kéwú ọ̀sán ló fi ń ka primary báwo ló ṣe jọra wọn ó fi hàn pé ìwé tó kà ọ̀sán ló fi ń lọ lé ìwé yẹn kéwú tó ń ké àárọ̀ ló fi ń lọ ibẹ̀ ló ní ó ti jábọ̀ ipé àánú ìrọ̀ ló léyìn pa àgbọ́yé ìyàkúnmọ́lọ́ àbí ìyàkúnmọ́lọ́ bá mú ráwọn kan tí wọ́n rẹ́rìn bẹ́ẹ̀ léèwé ìrọ̀lẹ́ ó tún wá gbójú sá fún mi ó tún wẹ̀yìn ọ̀yá nìṣó 11 Atusi astronomy and engineering ok àwọn mẹ́wàá yìí àbí mọ́kànlá gbogbo ìmọ̀ tó délé ní à ń yọ kọ̀mpútà nú ẹ̀ ni à ń ṣe kíní kan mathematics ni algebra ni gbogbo ọmọ yẹn àwọn tó bí kalẹ̀ rí so bó ṣe rí nìyẹn. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير àtàwákà táwọnú hadith àwa ni àwọn tó dé tí wọ́n fẹ́ máa ṣe tàhlílù àwọn kìíní ìmánì ibẹ̀ láti ráwọn Mu'tazila tàti rí Qadariyya Jabariyya Asha'ira àrí gbogbo wọn lọ bẹ́ẹ̀ Hanabila kọ́rùnù táwọn wọ̀nyí lò Abul Hasan al-Ash'ari Abul Mansur al-Maturidi
rẹ̀ sọ wípé àwọn wọ̀nyí ni sawadul azam minal ummah. Jazakumullah. ẹnìkan ò lè yọ mí kúrò ní alùsúnnà o, gbogbo yín tó gbogbo wa táwọn òra báyìí àtẹlómi tó tún máa wà alùsúnnà ni wá. ẹ má yẹ kẹ́nìkan kan jágbà, ẹ má jẹ́ kẹ́nìkan kan jágbà, gbogbo wa pátá alùsùnà ni wá, àtàwọn tó tún wò wá nílé àtàwọn tó wò bí tó ti wò wá alùsùnà gbogbo wa, kíyàn kan má jágbà páwọn alùsùnà. ó lè nìyẹn. ó lè nìyẹn, orúkọ gbogbo wa ìwọ fẹ́ máa dá jẹ. so ìwà fẹ́ jágbà yìí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. ìfẹ́ jágbà yí ọ̀pọ̀lọpọ̀ mọ̀. àwọn ni wọ́n máa ń pẹ̀rọ pé àwọn alùsúnnà ìwọ iṣẹ́ alùsúnnà ìwọ iṣẹ́ àwọn tí wọ́n já àgbà yẹn, àwọn tí wọ́n jẹ́ àgbà yẹn, àwọn ni wọ́n iṣẹ́ alùsúnnà. àwọn gan ni wọ́n iṣẹ́ alùsùnà, àwa gan la alùsùnà. torí Abu Musa al-Ash'ari àbítání Abul Hasan al-Ash'ari, Abu Musa al-Ash'ari ọmọ ẹmọ ẹni ni Abul Hasan yìí. Sahabiyun jalilun tánàbí máa ń gbọ́ ohùn ẹ̀ pẹ̀lú ka al-Qur'an, tánàbí ó sì sọ fún yín pé ka al-Qur'an fún mi kí n gbọ́. Tita mizmaran min mazamiri ahli Dawud. Ipe a fún ní gòjé, olóhùn gòjé, bí gòjé, olóhùn gòjé ta fún Ànábì Dáúdà. Salatu wassalam. ọmọ ẹ̀ òní Abul Hasan al-Ash'ari tó ń jẹ́ Ash'aira, táwa ń jẹ́ ọmọ ẹ̀yìn ẹ̀. Hayyakumullah. níbi ọ̀rọ̀ hadisi tá ṣe kìíní mo ní òun la máa lò, mo wá ṣe tírà kan, mo ti ṣe ti pẹ́ o, mo ti ṣe ti pẹ́. hadisi yìí òun ni mo tú níbẹ̀. àwọn èèyàn sọ pé kí n ṣe tírà, èmi dẹ̀ ńgbàtí mo ṣe tán tí mo tẹ̀ mo ha àwọn ọmọ ní mọ́rkázì wọ́n rà á. but ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ jẹ́ mùdírù ni, so àwọn iṣẹ́ kò tíì kò mo ráyè ìráyè tí mo ráyè yẹn èmi mo tẹ lórí kọ̀mpútà kan tó lọ gbé tẹ̀ nílé òǹtẹ̀. ìgbà tí iṣẹ́ pọ̀ tí mo wá rí pé iṣẹ́ bàbá ò tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wọ́n dàkí ní irú ni mo bá fi tẹ́wọ́ gba kíní àyí pé gbogbo tírà bàbá mo fẹ́ mójútó. ìmójútó yẹn ó ń gbé mi lọ mọ́sárì, mo tún ṣètò míì fọ́rọ̀ lè kí ó ní mọ́sárì, kò jẹ́ kí n rójú mo fẹ́ tún tírà yẹn kọ àbí mo fẹ́ tún ṣe. kódà mo ti kó jọ gbogbo tí mo fẹ́ fi kún, tí mo tún fẹ́ fi kún ní
second edition gbogbo ẹ̀ wà lé lọ́dọ̀ mi àwọn èèyàn ẹnìkan ń pé kí n gbé fún wọn kán tẹ̀ ní nígbà tá ń lọ mọ́sárì yẹn mo ní rárá mi ò fẹ́ kó dá papọ̀ mọ́ iṣẹ́ bàbá tí mò ń ṣe àwọn ẹlòmíràn ń pé kò kọ tírà kan kó ṣe gbá kan kó èmi ò yà sí wọn torí mi ò dá wọn lóhùn èmi mú mọ nǹkan tí mò ń rán àwọn tẹ́mi bá ṣe tọ̀dọ̀ mi ṣé kí n máa fi pati bàbá rẹ ni so ọwá bí sára ṣe nìyẹn nígbàtà wá lọ́dún yìí lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn àwọn àǹtakùtà sọ́wọ́f onísúfí ẹlẹ́bọ onísúfí kò dá oníkíní kan kò dá kò dá ń bú kí náà ṣe tí ò dá kó dá àwọn owó kan wà tí èmi mo kọ lẹ́tà sí Saudi Diwanul Malaki Diwanul Malaki l'adresse yẹn kò jù bẹ́ẹ̀ lọ fáàdù ló wà lórí oyè ńgbà náà Usman ni ẹni tó wà ní ẹ́mbásì Saudi òun ló ránṣẹ́ pè mí pé inú àwẹ̀ báyìí ni ó ní kí n wá bá wọn ní ọba lè ń dé ojú ìbẹ̀ fún mi mo lọ ìgbà tí mo débẹ̀ ló bá mú bí jẹ̀rídà báyìí ni ló bá gbé lé mi lọ́wọ́ ló fi hàn mí pé èmi mo kọ lẹ́tà sí ọba ní Saudi wọ́n níbẹ̀ ni èsì ti dé èsì yẹn òun ni ẹnìkan ni wọ́n máa mú ní kọ́ntínẹ́ǹtì kan so láfíríkà markaz ni wọ́n mú lẹ́tà tí mo kọ yẹn ó bá gbé fún mi èló lówó yẹn $10 million. Allahu Akbar. mo bá ó ní kí n máa rí tí ó wà mo bá fi padà sílé ó wá di ìgbà tí wọ́n wá ààwẹ̀ ti tán àkọ́dà àti ṣe léyá ó wá dijọ́ náà tán máa wá Sheikh Mustapha Zoglol wọ́n wà bẹ̀ ọmọ kan ọmọ markazi ni classmate wa lòun náà tẹ̀lé wọn ẹnìkan ọmọ markazi lòun náà ọmọ Ìbàdàn ni òun náà tẹ̀lé wọn àwa ń ṣe òṣùgbò sheikh nínú ọgbà ń bí lọ́dún yẹn nígbàtí Ọlọ́run ó ṣe àwọn onísúfí kàdìríyà ọjọ́ kàdìríyà ni ọjọ́ kàdìríyà tí wọ́n ń ṣe yìí láàárín gbogbo wa wà ń bẹ̀ mo wà ń bẹ̀ ni wọ́n dé
wọ́n ṣe dé báyìí àwọn tí mo á ń wí ìtọ́jú mọ́kàsì tán tẹ̀lé wọn yìí àwọn náà wá ń fọwọ́ júwe fún yẹn pé kó máa tẹ̀lé àwọn ká lọ kó máa tẹ̀lé àwọn ká lọ mò ń wò wọ́n wọ́n fi gba ọ̀nà báyìí ẹgbẹ́ yìí ẹgbẹ́ mọ́ṣáláṣí bíi wọ́n fi já sí ọ̀nà ẹ̀yìn níbi kábàrí ìgbà tí mo rí pé kábàrí ni wọ́n lọ èmi gba iwájú báyìí mo lọ fi já wọn ní lọ́hùn mo rí pé bí kábàrí náà lọ sọ àwọn yẹn wá mú wá pé kó máa wo kábàrí kó wò wọ́n ó bá àwọn èèyàn ń bẹ̀ tí wọ́n ń ṣe ziyara tí wọ́n ń ṣàdúà mo dúró mo ń wò ó mo ṣàdúró pé wàá wá ọ́fíìsì mi nìyẹn lókè nígbà ẹ bá ṣe ìtẹ́ bá fẹ́ ṣiṣan ṣé ẹ bá mi níbí àájìjọ gòkè wọ́n ṣe gbogbo ẹ̀ ló bá wá wọ́n bá ṣe tán ló bá ń bọ̀ mo bá ní kó ká lọ sókè lọ́fíìsì ọ̀dọ̀ mi wọ́n á gòkè mo gbé dáfítárù zuwar mo gbé fún ìwọ ló wá bẹ̀ wá wò kí ló rí kó kọ ó kọ gbogbo ẹ̀ nǹkan tí ó wà kọ ní pé ó nílòótọ́ la nídìí ìnáwó mùsáádà àmọ́ àpẹẹrẹ ẹbọ ò tí kúrò nínú bí lẹ́nu ẹ̀ so àpẹẹrẹ ẹbọ yẹn mo wò báyìí nǹkan tó kọ rèé ibi tó rí mi ti tanná lẹ̀ fún mi ó ní mo ní kí lápẹẹrẹ ẹbọ tó à ń bì olóhùn ráwọn èèyàn tí wọ́n dúró síbi sàárè tó ń tọrọ àdúrà tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ mo ní ẹ̀hẹ́n ó lẹ́yìn ṣe bí mo ráwọn kàdírí àwọn onísúfí yẹn tí mo ṣe síbẹ̀ ẹbọ nìyẹn mo lẹ́bọ ó nìyẹn ó débì ó gbọ́rọ̀ tá à ń sọ ó débì ó gbọ́rọ̀ tá à ń sọ à ń sọ èdè ẹ ó gbọ́ àwọn tó kọ́ wa nìyẹn wọ́n ń ṣẹbọ lakóèdè lárúbáwá àìsọmọ lárúbáwá a kì í ṣọmọ lárúbáwá wá ní wọ́n ń ṣẹbọ wọ́n sì kọ́ wa lédè lárúbáwá nígbà òde bí àgbò fi òǹgbí fọ̀ òun sọ à ń dẹ lóhùn ó ń sọ àsì fún ẹlẹ́sì àwa náà ń sọ ìwọ náà ń gbọ́ ó lẹ́yìn yẹn irú sàárè tó wà yẹn ká lọ wó kúrò ká ṣe ó ní sàárè ti mẹ́mbẹ̀ yẹn ní ẹ lọ wó kó mo á sọ fún yín pé bó ṣe rí tí wọ́n kọ́lé sí yẹn èmi mo ya pláàni yẹn mo dẹ̀ gbé fálájì bí ò bá kú rahimahullah alájì bí ò bá kú ló kọ́ bẹ́ẹ̀ Allahu akbar mo ní tó bá mọ bíbí ìṣe rí o ò ní sọ bẹ́ẹ̀ mo nítorí pé ilẹ̀ omi ni bíi ilẹ̀ omi yẹn omi máa ń kún omi tó ń kún yẹn lásìkò òjò
a ní fẹ́ kó kún kó máa léfò lórí sàárè àbí kó hú kí wọ́n máa hú sàárè jáde wọ́n ní ẹ ṣebúkú ti kú Allahu Akbar. so ká sàwá ẹ̀ ká ṣe kí ní kó wà bẹ́ẹ̀ kó máa ká lẹ́vù ẹ̀ mọ́ wá ní ìyẹn ṣé Mustapha Zoglolo wá fún lésì pé ní Iraq mọ́ṣáláṣí mọ́ṣáláṣí Shah Abdul Qadir mọ́ṣáláṣí kíni kí lọ ní onífíkíwù ọládìsí Imam Abu Hanifa mọ́ṣáláṣí ẹ wà ń bẹ inú mọ́ṣáláṣí ni sàárì ẹ wà tó bá sì dé Masari ní Egypt Imam Shafi inú mọ́ṣáláṣí ni sàárì ẹ wà ìyẹn ń kọ́ sáwọn ìyẹn wàá sọ ipá àfá àkọ ni wọ́n lónìí nǹkan tó ń ṣàfẹ́ sọ ní pé tàbá mọ̀ pé lóòótọ́ a nídìí owó adẹ̀fẹ́ ṣe kíní òun ó máa gbé òun dẹ̀ gbówó yẹn wá òun lè gbé padà kó mọ̀ ní ok sórí máa gbé lọ máa gbọ́wọ́ rẹ̀ lọ $10 million. Àwọn oníwó sàárè bàbá wa. àwọn oníwó sàárè tó bá gbé lọ ọlọ́run tó ń tó wa tẹ́lẹ̀ kó tó débì yóò tó wa. Allahu Akbar. Alhamdulillah. Alhamdulillah. So ìyẹn mo fi ṣe tíra tasawufi Tasawwuful Islami Ní Nàìjíríà. akramakumullah. so òun láwàá lò ọ̀rọ̀ tasawuf báwo ló ṣe jẹ́ bọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú àdísì tá ń kábọ̀ àti débi ihsan ó wà ń bẹ̀ so kí ló ń jẹ́ ihsan ọ̀yá bá ń ka àdísì yẹn Qala sadaqta. Qala fa akhbirni anil ihsani. fún mi lóòrò kí ló ń jẹ́ ihsan Qala ó ní al-ihsanu an ta'buda Allaha ka'annaka tarahu. ó ní pé kó o sin lọ́hun bí ìgbà tó ń rí báyìí Fa in lam takun tarahu tó o bá wá rí ọlọ́hun fa innahu yaraka. wà á mọ̀ ìpọ́lọ́hun ń rí ẹ so àwọn kan wá dé báwọn kan ṣe ṣe tí wọ́n tú Islam táwọn kan dé tí wọ́n tú iman àwọn eléyìí náà wá dé wọ́n tú ihsan kí ni jẹ́ ihsan Hayyakumullah. àwọn àlàyé tí mo ṣe sínú tírà yẹn láwà mú kọ̀ọ̀kan òun láàfi ṣe tẹ̀fsíìrì àwẹ̀ yìí kanlẹ̀ sáwọn ní súfí ẹlẹ́bọ ni wọ́n àwọn onísúfí ẹlẹ́bọ ni wọ́n. àlàyé ẹ̀ a máa tẹ̀síwájú lórí ẹ̀
àlàyé a máa tẹ̀síwájú lórí ẹ̀. حين تنقلب الموازين àti lọ حياكم الله àsokọ níṣẹ́ bọ́ọ̀lù àwọn àlẹ́ حياكم الله sí wàá wájú wa. معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون subhanallah وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. لقد جاءكم لإيلاف قل أعوذ بجيش قل قلوا الله إليه الله جاري بابا لا يجيب آمين. لقد جاء نرد عليكم بالمؤمنين الرؤوف الرحيم فإن والله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعم